níṣe ni bàbá àgbàlagbà ẹni ọdún mẹ́tàlélógójì yìí Abíọ́dún Ọládàpọ̀ bú sẹ́kún gbaragada nígbà táláròyé bi léèrè bí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fipá bá ọmọ bíbí inú ẹ̀ ọmọ ọdún mọ́kàndínlógún láṣepọ̀ tó sì ṣe bẹ́ẹ̀ fọmọ ọ̀hún lóyún oyún oṣù 5. bó ṣe ń sunkún yọ̀bọ̀ bẹ́ẹ̀ ló sorí kodò tó ń rawọ́ ẹ̀bẹ̀ pé kíjọba ṣàánú òun àmọ́ òṣè ní ṣáájú ẹkún àbámọ̀ sì ní gbẹ̀yìn ọ̀rọ̀. lásìkò tá a wádìí ọ̀rọ̀ náà wò lẹ́nu ẹ̀ ló ṣàlàyé bíṣẹ̀lẹ̀ náà ṣe wáyé gan-an, irú ọmọ tọmọbìnrin náà jẹ́ àti ìdí tí ọ̀rọ̀ náà fi ká òun lára. Abíọ́dún tó ní ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò so-safe ìpínlẹ̀ Ògùn tí wọ́n yanṣẹ́ fún lágbègbè Mòwe lòun jẹ́wọ́ pé ẹ̀ẹ̀mẹrin lòun ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọ bíbí òun lóòótọ́. Ẹ gbọ́ ohun tó wí. Ọládàpọ̀ Abíọ́dún 43 years so-safe corps mo ń gbé ní Mòwe. So ọmọ mi ló lóyún, mo dẹ̀ bèrè pé ta ló lóyún, ó ní Michael ló lóyún. So mo dẹ̀ lọ bá Michael, wọ́n ní ká lọ bá Michael, dẹ̀ lọ bá wọn. At the end of the day ó sọ fáwọn ìyá Michael pé bàbá òun ló lóyún, ó dẹ̀ sọ fún mi pé Michael ló lóyún. Ta ni bàbá ẹ̀ tó ń tọ́ka sí? Èmi. Ṣé ni bàbá ẹ̀? Bẹ́ẹ̀ ni. Okay. So ó ṣàmú confusion wá débi pé òun ló fi wá di èrò gbé báyìí. Kí ni ó mú kó sọ, kí ló mú kó dárúkọ yín? Ó yà mí náà lẹ́nu gan torí mi ò expect pé rọ̀rọ̀ bẹ́ẹ̀ lè bọ́ lẹ́nu ẹ̀. Ó yà mí lẹ́nu gan. Màmá ọmọ tá à ń sọ yìí kọ́. Àjọ gbé. Ẹ jọ gbé láti bí ọ̀sẹ̀. Sẹ́yìn ò débẹ̀, sẹ́yìn ò bá sùn rí ni ló fi yà yín lẹ́nu. Ìgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọmọ yẹn jẹ́ ọmọ kan. Ṣé ò bá sùn rí ni? Ó jẹ́ ọmọ líle kan. Ìbéèrè mi ni pé ṣé ẹ bá sùn rí? Sẹ́yìn àti ọmọ yẹn ṣé ẹ bá ọmọ yín sùn rí? Ìgbọ́n tó ṣẹlẹ̀ ni pé nígbà tó bí kan bíi June ọmọ yẹn ó jẹ́ ọmọ kan tó wà mí o. June oṣù ọdún wo? Last year. So nígbà tó dánrú ẹ̀ wò fúnra ẹ̀ ló wá bá mi débi pé ó clamp mi, mo dẹ̀ wọ̀n ẹ̀ fún ara rẹ̀ before God and man. Òun ló bẹ̀rẹ̀ kíní yẹn tí mo dẹ̀ stop láti gbà yẹn pé òun ló clamp mi, ló seduce mi. Bólẹ̀ yín wà tí ó fi seduce. Mo ẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni. Bólẹ̀ jókòó sí, bólẹ̀ sùn sí. Mo lie down sórí bẹ́ẹ̀dì, mo sùn sórí bẹ́ẹ̀dì ni. Ṣé bẹ́ẹ̀dì kan náà lẹ jọ ń sùn sí ni? No, o máa sùn sílẹ̀ lẹ̀, èmi máa sùn sórí bẹ́ẹ̀dì. Yàrá mélòó lẹ ń lò? Yàrá kan ni. Yàrá kan, so ṣé nílẹ̀ lẹ́yìn ní kọ́ bí aago mélòó ló ṣẹlẹ̀? No, tí n bá ti dé láti ibi iṣẹ́ màá lie down, màá lọ síbi iṣẹ́ títí ẹ̀. So bó ṣe wá nìyẹn, so bá ti fẹ́ wá báyìí màá wá tẹ́lá, so kí tó mọ tó ṣẹlẹ̀ á ti ṣe ohun tó máa ṣe, á wá máa bẹ̀bẹ̀ pé kí n má bínú ìpè òun náà mọ̀kàn tó ṣe òun, ìpè tóun bá ti ṣe tán ni ojú òun máa ń ká. Máa gbé kí ni gbogbo eléyìí náà, at the end of the day mo ṣáà máa ń bá a wí. So mo wá ní kó má ever try ẹ̀ mọ́, dẹ̀ lóhùn ò ní ṣe mọ́. Ọmọ yẹn tó ọmọdún mélòó? Ó ti tó 18 years going to 19 ló máa pé ní June. Ọmọ yẹn ò ń ṣe ọmọ lásán, kò jọmọ kan jọmọ, kò ń ṣe ojú lásán ló fi ń bá mi ṣe, ojú lásán kọ́, kò ń ṣe ojú lásán. So gbogbo mo lẹ̀ ṣe ń ṣàlàyé sọ fáwọn èèyàn wọn. Sẹ́yìn àti ẹ̀lẹ́jọ́ ń gbé ni? Bẹ́ẹ̀ ni. So kò sóbìnrin lọ́ọ̀dẹ̀ yín? Kò sóbìnrin, wọn ò believe mi. So èmi tí mo mọ̀ tí mo gbé sọ́dọ̀ ni pé kápá mi lè ka ní gbogbo bóyá ń ṣe yẹn, mo mọ̀ pé kò ń ṣe ọmọ lásán. So mo dẹ̀ máa mú lọ sí church. Kí ni ọmọ lásán, kí ni ẹ ń sọ? Kí ni ẹ túmọ̀ sí? Kò as in ó jọ ọmọ báwo ni fẹ́ pé ó jọ ọmọ lẹ́gbẹ́. Ó jọ ọmọ lẹ́gbẹ́. Mo mọ̀ dáadáa, mo mọ̀. Irú ọmọ náà kò lọ́mọ lẹ́gbẹ́? Bí èmi rí ọmọ kò gbé lọ́dọ̀ mi láti ilẹ̀. Ọ̀dọ̀ ta ló gbé? Ọ̀dọ̀ àwọn ìyá ẹ̀ ló gbé. Ẹ̀dọ́ náà ìgbà wo lẹ́yìn àti yẹ́ ẹ̀ ti pínyà, ìgbà wo lẹ lọ mú lọ́dọ̀ yẹ́? Ó ti pẹ́ láti 2003 lèmi àti yẹ́ ti pínyà. Kí ló fa ìpínyà yẹn àti yẹ́? Àmì àti àjọ kò sí agreement, akọ bára wa, akọ befriend ara wa, kò sí agreement pa fẹ́ fẹ́ra. Ọmọ mélòó ní yẹ́ ẹ̀bì fún yín? Ẹyọ kan yẹn náà ni. Ìyàwó mi wo lẹ fẹ́ lẹ́yìn ìyá ẹ̀? Mi ò tí ì fẹ́ ìyàwó mi lẹ́yìn yẹn. Kí ló tà ìfẹ́ ìyàwó mi láti gbà yẹn? Mi ò kò sí mind mi nítorí kò sí mind mi láti fẹ́ ìyàwó mi. Ọlọ́run rínú mi tí bá parọ́ mọ́ ni kẹ́lọ́run gbẹ̀mí mi kílẹ̀ tó mọ́. Mi ò dúnkòkò mọ́. Nígbà tí a dé kinní tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ tó sọ wípé Michael ẹni tó bá òun sùn, suddenly ló dé di station ló dé change mind pé Michael ò bọ́ òun sùn pé òun wọn Michael. Ta ni Michael yẹn? Báwo ni ìyẹn boyfriend ẹ̀. Ṣáyẹn ẹ̀yin mọ Michael mọ tẹ́lẹ̀? Èmi ò mọ̀ rí, òun náà ló sọ pé boyfriend òun ní Michael. Gbogbo gbàtà fi jọ tó fi máa ń ṣe tèmi ò fi mọ̀ rárá, kò ju gbogbo ẹ̀ kò ju bí ẹ̀mẹ́rin nígbà yẹn lọ, but òun kọ́ tó fi ti ẹ̀kún àfi bíi pé I don't know, àfi bíi kókó fẹ́ fi wá kó bá fún mi. Ẹni sọ̀rọ̀ báwo ló ṣe ṣe? Tí bá ti lè dé láti ibi iṣẹ́ báyìí ní aago 6 nídàjí, òun yẹn sì máa múra pé òun fẹ́ lọ sí òun nìkan ló máa sunlé. So òun ìdájí èèmọ̀ sáré fẹ̀sùn pé tó bá di bí kan bí 10 tọ́lá tó lè pè mí níbi iṣẹ́ kí mi sáré relax
òun akọ tí bá ti lè bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí máa ti ṣètò oúnjẹ tó máa jẹ tí wọn kì í ṣe. ẹ bá bọ́ sórí bẹ́ẹ̀dì yẹn ṣòkòtò ń sì ń dín yín ni. no máa ń wọ níkà ǹdẹ̀ máa ń wọ long trouser àwọn night gown tí máa ń sùn máa ń wọ oúnjẹ tí máa wà kíchìn máa ti drop owó ẹ̀ lẹ́ sórí tv pé tó bá ti ń lọ kó jẹun kó dẹ̀ àwa lóhùn ti lọ gba bí kan bí 6 the next time bá dẹ̀ máa sùn báyìí màá kọ́ dẹ̀ rí i pé mo ti bá lẹ́gbẹ̀ẹ́ mi ni á dẹ̀ bẹ̀ sí ni máa fọ́ mara mi lára kí tó mọ ohun tó ṣẹlẹ̀ I will not know what is going on again. nígbà tó fọwọ́ ara yín á dìde. irọ́ mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́. kí ni túmọ̀ ẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́ ní èjì ẹ̀ta ẹ̀rin nígbà tí ẹ ìṣọmọdé. ara yín máa move ni àbí. èmi ò mọ ṣe mọ ọmọ yẹn kò ń ṣojú lásán ló ń lù ló fi ń seduce mi kò ń ṣojú lásán sá so kò lè yé mi náà so tó bá ṣe tán tí bá dìde tí bá padà wá dípẹ́ everything ká abẹ́ sí ni máa bẹ̀bẹ̀ ipò òun sọ́ọ̀rì ipò òun náà mọ̀. láwọn ìgbà tí ẹ̀yin àti ẹ̀ bá fi láṣepọ̀ ẹ máa ń dà sí ẹ máa ń. mi ò tẹ́ mọ̀ torí òun ló máa clamp mi I didn't know torí òun ló máa clamp mi I didn't know. ok gbogbo ẹ mẹ́rin yẹn òun yẹn yóò ń gorí ẹ̀. mi ò ní tension òun ló kọ̀ máa ń wá ṣe bó ṣe máa ń wá ṣe nìyẹn. so mi ò dẹ̀ lè pariwo. kí ló dé tẹ̀ lè pariwo. tó jẹ́ ẹ mọ̀ kò sí ohun tí yẹn lè bá yàn gbọ́ so tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn mi lè fọwọ́ nà mi lè pariwo the next thing kò máa ṣe ni pé kó jọ kó má ever try irú ẹ̀ mọ́ mo bẹ̀ nígbà yẹn mo fẹ́ gbé gbèsè nígbà yẹn mo fẹ́ lọ sọ́dọ̀ yẹ́ sọ pé church lòún gbé òun rí bí kan tóun fẹ́ mu sí torí wọ́n ti ní mu lọ mọ́mí ti ní mu lọ wọ́n ti ní mu lọ sí ọ̀dọ̀ yẹ́ pé kó máa lọ sọ́dọ̀ yẹ́ ìbínú dẹ̀ ti pè yẹ́ pé mo mú bọ̀ lọ́jọ́ bá yẹ́ sọ pé kò sí tóun lè fi sí pé church lòún gbé pọ́ùn náà manage ni pẹ̀lú wọn mẹ́ta. ṣé ẹ sọ fún ìyá ẹ̀ nígbà yẹn pé tó ọmọ yìí ṣe kọ́ báyìí pẹ̀lú mi ò. mi máa ń pè tó bá ti wọ àwọn wà bákan pé ó ti jáde kúrò ló sá kúrò nílé kò wálé mi máa ń pè yẹ pé ó tútù bẹ̀rẹ̀ àwọn wà ẹ̀ wò mi ò kì í sọ dé level yẹn bọ́ mo kò máa ń pè pé ó máa ń jọ́ ọmọ kan tó mi ì tí sọ fún rí nígbà tó dẹ̀ sọ ipò òun ti lóyún ó ní Michael ló lóyún á dẹ̀ wá lọ nǹkan tó sọ fèmí nìyẹn Michael gbọ́ òun náà dẹ̀ deny wọ́n dẹ̀ lọ ṣe test wọ́n ṣe scan. Michael deny. No ìyá ẹ̀ sọ wípé tó bá jẹ́ pọ̀ mọ́ òun ni òun á accept ẹ̀ wọ́n dẹ̀ lọ bá. bẹ́ẹ̀ ni mi ì parọ́ mọ́. ṣé Michael gbà pé òun ló lóyún ni. wọ́n bá wọn sọ̀rọ̀ nígbà yẹn ó lóun bá sùn wọn deny pa àwọn bára wọn sùn ṣẹ́gẹ́tẹ̀ nígbà tó máa dé pọ́n máa di station ló wá deny ó kàn change gbogbo ọ̀rọ̀ yẹn ni pé bàbá àwọn ni pé Michael kó kàn jẹ̀bi friend òun. ẹ bá sọ pé bàbá òun ni pé ẹ̀yin ni ẹ bá òun. so ọ̀rọ̀ tó sọ nìyẹn. so kí lẹ fẹ́ ṣe sóyún yẹn báyìí. nǹkan ní ìdí méjì kí ló bí ni. wọ́n ti sọ pé wọ́n tọ́jú ẹ̀ ní tọ́jú ẹ̀ ní. àwọn wo. wọ́n tọ́jú ẹ̀ ní kò sí ní ta fẹ́ ṣe sí náà ní pé ká tọ́jú ọmọ mi. ṣé ilẹ̀ máa tọ́jú ẹ̀ tó bá ti bímọ. bẹ́ẹ̀ ni mo jẹ̀bi pé ìbálòpọ̀ ó jẹ̀bi. kí ló ń pa yín gbé àyẹn ní ìjọba ò ní fẹ́ gbọ́ àwọn fún wa sọ pé ìparọ́ ni kí ló ń pa yín gbé sọ̀rọ̀ yẹn dùn yín ni.